kí wọ́n fọwọ́ líle mú Sheriff kó jẹ́wọ́ bí Quadri bá wà, kí wọ́n fọwọ́ líle mú Olùṣọ́ kí wọ́n jẹ́wọ́ bí tí Quadri bá wà, Olùṣọ́ àti Quadri, Olùṣọ́ àti Sheriff àti àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí. Iwájú church ní Quadri ló ń wà nígbà wọ́n pè tó lóun bọ̀, wọn ò rí Quadri mọ́, fóònù rẹ̀ ọlọ́mọ́. Nígbà tí wọ́n tún wá tíráàkì fóònù, wọ́n tún tíráàkì fóònù sẹ́ni tó wà nínú chọ́ọ̀chì. Ọmọ Olùṣọ́ ni wọ́n tún tíráàkì fóònù sí. Ọmọ Olùṣọ́ yìí ó tún transfer owó tí wọ́n mú nínú àkáǹtì Quadri sí àpò Olùṣọ́. Ọjọ́ gátẹ́kọ̀ jọgà tí wọ́n fẹsẹ̀ méjèèjì tìrò, eegun àtiró wọlé, èyí àtiró jáde. Ta ni ọmọ pẹ́ ni wọ́n wọlé lẹ́ẹ̀kan lọ́bọ́ sọ́ọ́lẹ̀ lọ́bẹ̀ kúlẹ̀ nú ilé tọwọ́ sọ gidi tí wọ́n padà ń pè léèyàn lẹ́yìn tó kú òléegun. Ọmọ Nàìjíríà ẹja àgbàmú o, ẹja ṣiṣẹ́ lórí ẹ o. Níbo ni Quadri Ògúnbọ̀dé níbo ló wà? Ẹ̀yin èèyàn, mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣé ẹ tún ti gbọ́ tuntun tó tún ṣẹlẹ̀ rèé o, àjà balẹ̀ ń yàjóyàjó. Ṣé ẹ gbọ́ pé Alhaji Oríyọmí ti dá sọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ wo ni? Kéèsì tó ṣẹlẹ̀ nílùú Èkó níbi tí wọ́n ti ní Ọlásùnkànmí Ọlásì ó dẹni tó pòórá níwájú ilé ìjọsìn CCC. Ẹ sì mọ̀ pé awuyewuye ọ̀hún ń jà rìnrìn lọ́wọ́ níbi tí wọ́n ti ná gan olùṣọ́ ti ilé ìjọsìn CCC ti ìpínlẹ̀ Èkó èyí tó wà ní agbègbè iléèwé Unilag. Alhaji Oríyọmí ti dá sí o, ọ̀rọ̀ yìí sì ti di rántó báyìí. Bó o lọ yà ń mi gangan ni wọ́n ń fọ̀rọ̀ yìí ṣe. Kódà níbi tí ọ̀rọ̀ yìí tó tún gbẹnu tán dé, àwọn òbí ọmọdékùnrin tó pòórá yìí tó dẹni àwátì yìí tó lùṣọ́ yìí ṣekú pa, wọ́n ti kàn sí Alhaji Oríyọmí o. Àwọn bàbá àti ìyá rẹ̀ àwọn méjèèjì ti wà lọ́dọ̀ bàbá. Ẹ wá gbọ́n tí Alhaji Oríyọmí sọ, kí ló ṣẹlẹ̀ gan? Wọ́n mà ṣèwádìí, nígbà wọn ó ṣèwádìí wọ́n rí i pé inú chọ́ọ̀chì yẹn gangan ni ẹ ti rí fóònù ọmọdékùnrin tí wọ́n jí gbé Ọlásì. Abẹ́ẹ̀rí ni ẹ wò ó, wọ́n máa mú wá fún yín yàjóyàjó ni. Bọ́ bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rè tẹ́ṣẹ̀ láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àròyé TV, ẹ láìkì, ẹ subscribe, ẹ bó kárakára, ẹ dákun ẹ ṣí àfọ́nrán yìí, ẹjọ́ lọ kó débi tó yẹ kó dé. Nǹkan máa ń kán o. Bẹ́ẹ̀ bá gbàgbé ijó òní ńlá ń sọ̀rọ̀ àáfà kan tó gérí nílọrin, àáfà alápàtà, wòlíì míì tún rè o nípínlẹ̀ Èkó. Abẹ́ẹ̀rí ń bo la fẹ́ báyè ìjábà ẹ̀. Ẹ wò, ẹ má jẹ́ dá yín lágara, ẹ wá lọ gbọ́n tí Alhaji Oríyọmí sọ. Kí ni tó ṣẹlẹ̀ gan? Bó gan ni ibo ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tì sí? Ẹ máa bá mi bọ̀, ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Nàìjíríà. Bó ti ń ṣe ń lọ náà mo ní kí n gbé sí yín létí o. Ẹ láìkì, ẹ subscribe, kẹ́sì gbó kárakára. Ẹ ṣeun gan. Quadri yìí sọmọ àgbékọ̀rùn roko, ọmọ tí ó ti tó káwọn òbí rẹ̀ máa jẹun rẹ̀ ni, tí wọ́n sì ti ṣègbìyànjú. Kódà lónìí tí mo ń ṣe ètò yìí kì í ṣe ọjọ́ tí mo yà sọ́tọ̀ láti ṣerú ètò yìí rárá. Ṣùgbọ́n téèyàn bá ṣe ọ̀dájú abiyamọ tó náà bímọ, kò gbọ́dọ̀ rí àwọn ẹbí lónìí kó sì lóun ṣètò kan kí wọ́n máa lọ. Kò ṣeé ṣe. Ìlú Èkó níṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí ti ṣẹlẹ̀. Bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́, á gbọ́ lẹ́nu bàbá àti ìyá Quadri, àwọn náà wà lórí ìkàlẹ̀ yìí. Ọmọ Nàìjíríà, níbo ni Quadri wà? Gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú, ó ṣeé ṣe kí wọ́n má dọ́dọ̀ mi, ó sì ṣeé ṣe kí ó tiẹ̀ má dé orí ẹ̀rọ ayélujára rárá kọ́rọ̀ ò fi yanjú. Tó bá ṣe wípé ìgbàgbọ́ àwọn ẹbí Quadri tó bá jẹ́ pé ó mú wọn lára dá ni, ìgbàgbọ́ tí wọ́n ní lára iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nílùú Èkó, níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti kọ́kọ́ ṣẹlẹ̀, pẹ̀lú tí bàbá Quadri àti àwọn ẹbí Quadri rí ń bẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Tí èèyàn bá ń bú ọlọ́pàá lójú wọn, wọ́n bọ́ sọ́lẹ̀, wọ́n mọ̀ jà ni, nítorí pé àwọn ọlọ́pàá yẹn wọ́n dúró déédéé, wọ́n ṣetán láti sọ òdodo. Ṣùgbọ́n ṣàdédé ni mọ̀gánà yí o ní ọjọ́ tí wọ́n gbàlejò ẹbí ẹni tá a fẹ̀sùn kàn, ẹni tá a fura sí, ẹni tún jẹ́ pé gbogbo ìgbìyànjú wa láti wo bí Quadri ṣe rìn orí rẹ̀ ní bọ́ sí. Níjọ́ tí ìkan nínú àwọn ẹbí rẹ̀ tí wọ́n wá sí iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n dàpọ̀ ìfúnra wọn.
tí wọ́n sì ń bá àwọn ẹbí yìí sọ̀rọ̀ bí kọ́rọ̀ yanjú àwọn ẹbí ní àwọn ọmọ ìjà ń tà wọn ẹnì kẹ́kọ̀ọ́ ọmọ sí àwọn àníkà àwọn sàrọ̀mọ àwọn tí wọ́n bá ti rọ́mọ àwọn kálukú ọmọ lọlé rẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àti rọ́mọ àwọn ní ń tọ́ka sí ọmọ tẹ́lẹ̀ jẹ́ ẹbí rẹ̀ yìí tẹ́ ẹ bá wà yìí lọ́jọ́ tá à ń sọ yìí àwọn onítọ̀hún ò fira wọn hàn gẹ́gẹ́ bí ọlọ́pàá rárá o wọ́n kàn fira wọn hàn gẹ́gẹ́ bí ẹbí tó gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ tó sì wù lọ ni kódà nù ọ̀rọ̀ tán sọ fún wọn ni pé wọ́n ní ọmọ wọn kan ṣẹ̀ o níyà rẹ̀ bá dé tọlọ́pàá ní wọ́n ti ti ọmọ mọ́lé wọ́n bá tó ti ìyá náà mọ́lé irú ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ wọ́n ní wọ́n sọ fáwọn àwọn yẹn lọ lọ́jọ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà yìí wọ́n wá ní kán jẹ́ káwọn ó gbé ẹjọ́ yìí lọ sí pàǹtí níbi tí wọ́n ti rẹ́jọ́ ọ̀hún ṣe dáadáa wọ́n gbẹ́jọ́ lọ lóòótọ́ o wọ́n dé pàǹtí nígbà wọ́n dé pàǹtí ńkọ́ ọkùnrin jóòní tó wá bá wọn níléeṣẹ́ ọlọ́pàá jóòní tí wọ́n kọ́kọ́ wà wọ́n bá pàdé ní pàǹtí pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn rẹ̀ àtijọ́ náà lọ̀rọ̀ tí á yé àwọn ẹbí Quadri mọ́ nígbà gbogbo nǹkan tiẹ̀ tún wá fọ́jú pọ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn wá ń gbé lórí ẹ̀rọ ayélujára pé wọ́n wú òkú ọmọkùnrin tí wọ́n wá nílé ìjọsìn yìí ẹni tí ń ṣe olùdarí ilé ìjọsìn òun rèé ọmọ rẹ̀ tí wọ́n mú òun rèé òkú ọmọ tí wọ́n wá wọ́n ti wù bàbá Quadri àtàwọn ẹbí Quadri tún padà sí tọlọ́pàá o nípa àǹtí pé wọ́n ní wú òkú ọmọ àwọn òwò òkú ọmọ kankan ebi iléeṣẹ́ ọlọ́pàá làwà àwọn ṣèwádìí tàwọn lọ́wọ́ tó wo àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ni wọ́n ń sọ bẹ́ẹ̀ làwọn èèyàn ń pe bàbá Quadri lójoojúmọ́ pé ṣé ẹ gbọ́ pé wọ́n ti wókù ọmọ yín chọ́ọ̀chì ni bàbá Quadri ò sí níbẹ̀ bá a ṣe sọ̀rọ̀ wọ́n tún pe bàbá Quadri pé ṣé ẹ gbọ́ ni bàbá Quadri láwọn ọlọ́pàá ní kò rí bẹ́ẹ̀ èwo láwàá nígbàgbọ́ bẹ́ẹ̀ agbègbè ibi táwọn ọmọ iléèwé ń gbé ilé ìjọsìn tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ Quadri rí tí wọ́n tún gbé agbègbè yẹn tẹ́jọ́ kẹ́kọ̀ọ́ nǹkan náà tún pe wàá gbé ní tí wọ́n rí ni wọ́n ń sọ o èyí òkú Quadri ààrí ààyè Quadri ààrí gbogbo àwa tiẹ̀ wàá mọ bí ọ̀rọ̀ dé dúró mọ́ gan-an lẹ́rú wá ń ba àwọn ẹbí Quadri pé ṣé kìí ṣe pé omi ti tẹ ìwọ̀gbìn tọ́rọ̀ ò yá wọn mọ́ gan-an níléeṣẹ́ ọlọ́pàá ẹnu oníkan láti gbọ́ kùn ẹnu ọlọ́fà láti gbọ́ mutá ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yìí bá ti débì yìí tí kìí bá ṣe pé ikú ti tẹ̀yìn ó ní fàǹfà ẹjá lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri kí wọ́n ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ fún wa gan ṣùgbọ́n ọmọ Nàìjíríà tá a bá ń ta ẹja mọ́ tọ́ o tó mọ̀ bá dẹrun onídìí ni o torí Saheed Òṣùpá sọ pé tá a bá ní kọ̀ọ̀kan wá a lè sọ torí ẹni tọ́kàn lónìí àmọ́ bóyá kíkàn tọ́kàn náà ni ó padà wá kàn wá náà àbúrò oníkẹ́ni kankan nu wa o ẹjá lọ sọ́dọ̀ bàbá àti ìyá Quadri ẹ kú kalẹ̀. ẹ rọra sà. Yes sir. Orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. Ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa. Orúkọ tèmi ni Ìdòwú Ògúnbọ̀dé. Ọmọ mi jẹ́ Quadri Ọlásùnkànmí Ògúnbọ̀dé. Wọ́n lọ sí skul LASU ní Èkó. Ní ọjọ́ Thursday on the 16th, ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. So wọ́n ní ó jáde, ó ti dé láti skul torí ó ní ṣọ́ọ̀bù ní skul tó ṣe kọ̀ǹpútà. So wọ́n ló ti dé, ó ti wálé ní bàbí 6. Wọ́n ní girlfriend ẹ̀ wá pé òun strong o. Kó bá wọn ra oúnjẹ wá. Oúnjẹ ló lọ ra fún girlfriend ẹ̀ tó ń parapọ̀ lé ní alẹ́ nípa bíi around 9 wọ́n ní wọ́n dábí ó níwájú ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ àbájọ àwọn wájú ṣọ́ọ̀ṣì yẹn sí ilé tó ń gbé kò ju bí ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta lọ kó dé ilé tó ń gbé so láti bẹ̀ ni wọ́n ti ṣẹlẹ̀ àwọn aráalé wọn ò rí wọ́n bá pe àbúrò ẹ̀ tó wà ní Ìbàdàn tó ń skul ní Ìbàdàn pé wọ́n ọ̀rẹ́ gbẹ́ òun níjọ́ Friday ìyẹn bá pè mí so bó di Saturday bàbá gbéra ó di Èkó gbàtà máa dé kó àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wàá pè pé wọ́n ti wà ní police station Ọjọ́ gbàtà wàá dé police station Ọjọ́ abáwọn ibi tí girlfriend yẹn ń ṣe statement lọ́wọ́ wípé ní Ọjọ́ tó máa ń pè lọ́jọ́ Ọjọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni Ọjọ́ police station pé ó ṣe statement lọ́wọ́ pé òun lòun pè pé kó bá òun ra oúnjẹ wá pé òun strong nígbà tó dẹ̀ ń bọ̀ ọmọ lóun ti pàdé ẹ̀ tó ti gbé oúnjẹ yẹn fún òun tó ti padà sílé pé but òun àti ẹjọ́ wa ń sọ̀rọ̀ lọ lórí fóònù bí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ ní òun á sọ fún pé kóun bá òun kọ́ ti ọ̀rọ̀ táwọn sọ lọ́wọ́ pé kó bá òun pa fún pé àwọn kan dá òun dúró wábà àwọn olóde ẹdún ń bolo wà ló ti wà níwájú ṣọ́ọ̀ṣì táwọn kan fẹ́ bá òun sọ̀rọ̀ níwájú ṣọ́ọ̀ṣì ìbò oníwájú ṣọ́ọ̀ṣì náà tó délé tóun gbé so ibẹ̀ ni ìyẹn ti pa fóònù so lápá yẹn ó pe mọ́mí ẹ̀
nǹkan bí around 20 after 9 pé kí mọ́mí òun sẹ́ni 10,000 sí òun yẹ́ wá ní kí ló fẹ́ fowó ṣe táàmì yẹn wá ní òun fẹ́ lówó yẹn ni mọ́mí ilẹ̀ ti ṣó òun ò lè sẹ́ni alátorí fóònù pé ẹ̀tọ́ lè dé báwọn sẹ́ni ẹ̀ ó ti lọ ilé o pé wá dẹ̀ dàrọ́ làwọn ní kó máa wọ̀rí pé òun á pe àwọn ọ̀rẹ́ òun ọ̀rẹ́ tó wá pé náà jẹ́ kó máa yí wa pé ó pe òun ní after 9 nìkan bí after 9 yẹn náà ó béèrè pé òun yá wọn ní 10,000 àpà kí ló fẹ́ fowó ṣe náà pé òun fẹ́ fi ṣe jẹrìtọ̀ ni pé òun wá ń gbọ́ táwọn kan ń pè pé ọ̀làs pé kó dáhùn lóhùn so láti bẹ̀ a ò rí ìgbà tí wọ́n dé police station wọ́n ṣe statement bàbá bẹ̀rẹ̀ sí wá wọ́n á rí pé kò sí báwọn lè ṣe pé ká lọ track number ẹ̀ tí bàbá ti lè track number so àpò ń bẹ̀ a lọ sílé ọ̀dọ̀ ẹ̀ pé bóyá wọ́n lọ́ọ̀ kilẹ̀kùn mọ́mọ́ lé ni wọ́n fi ń dá wà láàmú kankan mo ṣàjálẹ̀kùn rúùmù ẹ̀ a ò bá rí kankan nínú yàrá ẹ̀ àpàdà ìgbà tí wọ́n ń bọ̀ máa bá wájú ṣọ́ọ̀ṣì yẹn mo dẹ̀ kí wọ́n pé ẹ káàsán mo wọnú ṣọ́ọ̀ṣì yẹn pé ẹjọ́ wọ́n níjọ́ tọ́sí lálẹ́ bíi pé nǹkan ṣẹlẹ̀ bíi pé ọmọ mi ọkùnrin bọ́ọ̀lù lórúkọ lásùkàn mi pé ọ̀làsì ni gbogbo ọmọ sí mẹ́rin wípé ó ń lọlé wọ́n tó wà ṣọ́ọ̀ṣì yẹn ní àwọn òrí nǹkan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bíi yìí so adẹ padà a lọ sí police station yẹn wọ́n sọ wọn pé a lè track kìíní ẹ̀ mọ́ ní Saturday pé ó sì di Monday tó wá di Monday ká máa bọ̀ bóyá di Monday mo pa àpò mẹ́ bóyá di Monday mo á padà lọ sí police station yẹn wọ́n ní ká lọ san 100,000 naira wọ́n máa bá fi track àsan 100,000 naira wọ́n bẹ̀rẹ̀ tracking yẹn ìgbà tí wọ́n ṣe tracking yẹn gbogbo àwọn tí ó ń pè nígbà tá àti rí òun ni tracking yẹn mú wọ́n sọ fún àgbà àwọn nọ́mbà tẹ pọ̀jọ yìí àwọn nọ́mbà èèyàn wa tí wọ́n ń pè ní pé kò sí nọ́mbà outside nínú gbogbo nọ́mbà tí wọ́n fi ń pè yìí tẹ track jáde so àbúrò ẹ̀ wá ní pé kọ́jẹ́ pé òun lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ pé òun lọ sí ilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ pé láptọ̀pù ẹ̀ nǹkan tó máa lọ ṣe lórí ẹ̀ yẹn wá lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ ó lọ gbé láptọ̀pù ẹ̀ ó wá wo láptọ̀pù ẹ̀ ó fẹ́ fi wo account balance ẹ̀gbọ́n ẹ̀ ó wá mọ́ndẹ́ náírà ó send owó yẹn sínú account ẹ̀ yà gbé balance wa àti yẹn máa gbé balance wa ló jẹ́ pé owó tó fi sínú ẹ̀ náà ni báńkì jẹ́ ní àkáǹtì ẹ̀ gbé padà pé 100 naira tó fi sínú ẹ̀ pé kóun fi lè wo balance ẹ̀gbọ́n lórí pé wọ́n ti yọ owó ẹ̀gbọ́n gbà àwa lọ sí police wa lọ complain fún wọn wá ní pé ká lọ sí báńkì lọ gba emergency account àbáná ṣe ń pè so wọ́n ṣàṣe gbogbo nǹkan yẹn gbà tó máa lọ ṣe orúkọ tí àwọn tó wá ṣe owó yẹn jáde on the 16 ni wọ́n gbé láàánú àti rí iná nípa ibi tó dé níwájú ṣọ́ọ̀ṣì yẹn gbà tí wọ́n máa ṣe owó yẹn wọ́n ṣe ní 17 after 2 a.m. 20 after 2 a.m. ni wọ́n ti ṣòwò yẹn jáde fóònù àkáǹtì ẹ̀ wọ́n ṣe jáde sínú àkáǹtì Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ so wọ́n ṣá track nọ́mbà yẹn nọ́mbà tó ṣe dé tí Sheriff yẹn lò ló kọ́kọ́ ṣe káàdì 10,000 naira sí gbà tó ṣe káàdì 10,000 naira sí nọ́mbà yẹn ni báńkì print jáde pẹ̀lú nǹkan yẹn wọ́n wá lọ mú nọ́mbà yẹn àwa lọ track èèyàn wá kọ́ wà lábẹ́bẹ̀ wá pé owó tó wọ́n gbà lọ́wọ́ alẹ́kọ̀ọ́ yẹn track yẹn ti pọ̀ pé àwọn anẹ́nìkan tó lè bá a ṣe ní Abẹ́òkúta láti ká sẹ́ni 50,000 sí wọn àṣẹ́ni 50,000 wọ́n bá a ṣe track yẹn àwọn nọ́mbà tí track yẹn wá gbé wá wọ́n á rí àwọn tí ó ń pè jù nínú ẹ̀ ọmọ gẹ́ẹ̀ kan wà bẹ́ẹ̀ ìyẹ́ ẹ̀ wà bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ náà wà bẹ́ẹ̀ bọ́tì ẹni tó ń pè jù ọmọ gẹ́ẹ̀ nǹkan ló ń pè jù ọjọ́ ń gbéra wọn jù wọ́n wá ní pé wọ́n ṣàpè nọ́mbà yẹn wọ́n rí pé obìnrin ni wọ́n wá ní pé kọ́mọ mi ọkùnrin yẹn àbúrò ẹ̀ tàn wáyé pé kó tòsí ọmọ yẹn ìgbà tó tòsí ẹ̀ pé òun láìkẹ̀ pé wọ́n wá ní pé bóló ti ní nọ́mbà pé àwọn kan ló fún nọ́mbà ọ̀nà ìgbà nọ́mbà lọ pé òun láìkẹ̀ òun fẹ́fẹ́ so ó ṣàdá yẹn lóhùn wọ́n á ní kẹ́yọ̀ ọmọ mi yẹn send picture sí òun yẹn send picture kan sí ìyẹn náà wà ní pé kó send picture tiẹ̀ náà wà ìgbà tó máa send picture wà ó wá ṣe fídíò pẹ̀lú picture tó send yẹn ó wá jẹ́ wájú ṣọ́ọ̀ṣì ibi tọ́mọ yẹn dé gbọ̀ngàn tọ́mọ mi dé gbọ̀ngàn ló ti ṣe ní àpẹẹrẹ wa sọ gbà dáàdì mi ẹ̀wọ̀n kìíní ibi tọ́mọ ibi tẹ́ ẹ̀gbọ́n dídẹ̀ gbọ́n mi dé gbọ̀ngàn ni tó sọ pé ẹ̀gbọ́n mi dé gbọ̀ngàn wájú ṣọ́ọ̀ṣì lọ́pọ̀ máa wájú ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n máa ń fi pósì ẹ̀ṣẹ̀ là ń wọlé tí ọmọ mi gbé ní ìsàlẹ̀ so láti bẹ̀ abẹ̀rẹ̀ sí atarabọ̀ abẹ̀rẹ̀ sí náwó abẹ̀rẹ̀ sí wá ìgbà tí wọ́n máa di Thursday wọ́n lọ mọ́ ọmọlédì yẹn ó ní kọ́ ọmọlédì yẹn ṣe owó sí o lédì yẹn ní pé kó sẹ́ndì owó sórí àkáǹtì lórí fóònù kó ra káàdì fún ọmọ mi yẹn ra káàdì 1,000 fún ó tó ní kó ṣe dátà fún ó ti ṣe dátà 1,000 fún ṣùgbọ́n á di Thursday wá ní kó pàdé òní nínú skul lásùnbẹ̀ bàtọ́ á lọ pàdé ẹ̀ nígbà bíi 3 yẹn àwọn ọlọ́pàá wọn jọ lọ ni bóun dẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá bá mọ̀ ọ́n mú bọ̀ ní police station òyìnbó ní police station wọ́n wá dá nọ́mbà bọ̀bọ̀ tí ó ṣòwò jáde yẹn wọ́n dá yẹn lórí fóònù yẹn wọ́n rí pé ògbórúkọ bọ́ yẹn wá àwọn bèrè pé mo ló ti mọ̀ wá ní ṣọ́ọ̀ṣì àwọn olùwò ti mọ̀ pé mo ló gbé náà mọ̀ ibi tó ń gbé ṣùgbọ́n mo mọ̀ lé bàbẹ́ ojú ẹsẹ̀ wọ́n bá bọ́ sínú mọ́tò padà wọ́n gbá gbé lọ lé bàbẹ́ wọ́n yé délé bàbẹ́ wọ́n bá bàbá ọmọ yẹn lé wọ́n bèrè pé ọmọ yín báyìí báyìí náà bèrè bàbá ní à wọ́n tó bá fọwọ́ ẹ̀rẹ̀ fà lọ́dọ̀ ọlọ́pàá kó lọ dáhùn pé kò sí tó kàn nù so wọ́n wá mú wọn pàbẹ́ fún pé jáde fún àwọn ọlọ́pàá bá mú wọn mú dé police station wọ́n wá ń bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ní ní àkáǹtì ó lóun ní ta ló ṣe owó sínú àkáǹtì ó lóun mẹ́ni tó ṣe owó sàkáǹtì ó lóun mẹ́ni tí ó ṣe owó sàkáǹtì
wọ́n ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n bẹ̀ ní ẹ̀kí gbọ́kàn so kò jẹ́wọ́ odijọ́ kejì ó ṣàwọn sọmọ ẹgbẹ́ ẹnìkan ní fashion designer lòun ṣe òun máa ń ta materials nǹkan kan pé àwọn tó tẹ̀lé ó sì òun mọ̀ wọn àwọn bèrè pé báwo ni ṣe máa ṣòwò sí ẹ tó dì mẹ́ni tí ó ṣòwò sí ẹ ọlọ́pàá ṣàfihàn ìjọ yẹn ọmọdé nìyẹn wà níbẹ̀ tí tá a fi mú gbà tí wọ́n lọ sáàṣì ilé bọ́ yẹn wọ́n gba ṣọ́ọ̀ṣì ní ilé ṣọ́ọ̀ṣì ọmọ gẹ́ yẹn gbà tó débẹ̀ bàbá ẹ̀ wá tẹ̀lé wọn padà wá sí police station gbà tó wá di wọn wá lẹ́ ìmọ̀ bíi ìṣẹ́wù wọ́n ti fẹ́ rí àwọn ọlọ́pàá fẹ́ rí ní sọ ọmọbìnrin tí wọ́n fi mú sheriff gbà tó wá lọ sọ fún DPO wá ní pé wọ́n máa fi ọmọ ẹlẹ́ pé first suspect ni o pé kọ́ lọ lọ́ọ̀kẹ́ àwọn ọlọ́pàá lọ sọ fún bàbá ọmọ ẹ pé wọ́n máa tọ́ ọmọ ẹ mọ́lẹ̀ lọ́rọ̀ oúnjẹ wá fún ọmọ ẹ bí bàbá ṣe dìde ó ṣe lọ ní ẹ̀kọ́ padà wá bó wá díjọ́ kejì láàárọ̀ alẹ́ ní mọ́lẹ̀ àti jíjí bẹ̀ nígbà bí 8 àwọn ọlọ́pàá yẹn bá wa ń bẹ̀ gan ni so ìgbà tó wá di pé wọ́n lọ mọ́mọ́ ẹ jáde nínú sẹ́ẹ̀lì wọ́n á ní kó ṣe statement yẹn ló wá ń ṣe ló wá kọ orúkọ bàbá ẹ̀ wọ́n á rí pé orúkọ tó kọ yẹn orúkọ bàbá ẹ̀ tó kọ yẹn ó wà ní orúkọ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe owó sí nígbà tí wọ́n ṣe owó jáde kúrò nínú àkáǹtì ọmọ mi àmọ́ tá à ń wá pé alàgbà iná kọ́kọ́ ṣe owó sí wọ́n bá pè gbàtọ́ pè láti kan bíi 10 àárọ̀ kan bíi 5 ìrọ̀lẹ́ ló ṣẹ̀dẹ̀ gbàtọ́ dẹ̀ débẹ̀ wọ́n bá ń bèrè lẹ́pẹ́ ta ló ní orúkọ yìí olóhùn ta ló ṣe owó sí wàá ń fi mẹ́ẹ̀mẹ́ẹ̀ ọlọ́pàá ní à síbí yẹ sọ pé ọmọ yìí nígbà tẹ ọmọ yìí débí lánàá tẹ sọ pé kékeré lẹ ti rọmọ yìí gbẹ̀yìn wọ́n lọ́mọ ṣe jẹ́ wá ní ẹ ṣọ́ọ̀ṣì àwọn ló ń wá ọkàn gbàtọ́ lọ bàbá wọ́n ṣàtì ọmọ ẹ mọ́lẹ̀ wọ́n mú òun náà wọ́n sínú sẹ́ẹ̀lì gbòdìjọ́ kejì ló jẹ́ Saturday tí Friday náà ti mú alàgbà yẹn wọ́n fọ méjì sílẹ̀ gbòdì Saturday wọ́n ṣàkóso wọn síta wọ́n tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nǹkan náà ni alàgbà yẹn sọ wọ́n sọ pé yẹn ó ṣe ó sì wò ó fẹ́ ṣe fẹ́ǹsì lọ́mọ yẹn ṣe ó sì wò àwọn ọlọ́pàá yẹn ń béèrè lọ́wọ́ pé báwo ló ṣe máa ṣe ó sí ní òru tí ò ṣe ṣe ní ojúmọmọ ó yẹ jẹ́ táìmù tí ọmọ ìṣòwò jáde nínú àkáǹtì alákáǹtì ó ṣòwò sẹ́yìn náà tí wọ́n ṣàwà ní sẹ́ẹ̀lì bẹ̀ wọ́n nígbà àjọ tí àwọn ọlọ́pàá yẹn ọmọ yẹn ṣòwò sí màmá ẹ̀ Sheriff lórúkọ ọmọ yẹn jẹ́ Sheriff Rabiu ó ṣòwò sí màmá ẹ̀ ó ṣòwò sí alàgbà àwọn ọ̀rẹ́ tó ṣòwò sí bíi 300 200 àwọn tó bíi 5 tó ṣe owó sí so bàtí àwọn ọlọ́pàá yẹn bá bẹ̀rẹ̀ sí brain yẹn ló wá sọ fún yẹn pé àwọn ọ̀rẹ́ òun ló mú fóònù yẹn wá bá òun nílé nígbà òun bá wọn ṣe owó orí ẹ̀ jáde bọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ wà ó ní òun mọ̀bí tó ń gbé òun mọ̀bí kankan so bàtà àwọn ọlọ́pàá tó wà ní ọjọ́ yẹn tó rí pé wàhálà àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń fẹ́ pọ̀ jù wọ́n ní àwọn máa transfer ìjọ yẹn kó níbẹ̀ pé wọ́n ti lọ sáré lọ gba lọ́ọ̀yà lẹ́kọ́ lè bẹ́ẹ̀lì alàgbà yẹn bàtà yẹn sọ fún wa pé tó bá di Monday o àwọn máa gbẹ́jọ́ yẹn lọ sí Ìkẹjà o máa transfer lọ sí Ìkẹjà o ká lọ wo mọ́tò wa ọkọ̀ kan máa fi gba mọ́tò kan máa gbé wọn lọ́jà ká lọ wá 80,000 wa àlọ́ owó fún wọn lọ́wọ́ di Monday báyìí bí mi ṣe padà níbẹ̀ Monday ó dé lọ́jọ́ ọ̀sẹ̀ kẹta wọ́n sọ wáyé pé wọ́n lọ sí Ìkẹjà mọ́ pé onípàtì ni wọ́n ń gbé wa lọ then nígbà tí wọ́n mú ọmọ yẹn jọ Friday yẹ wọ́n pè yẹ náà wá wọ́n mú yẹ gbàtọ́ mú yẹ ìyẹn ti pe àwọn bóyá àwọn family wọn ó ti pè wọ́n kó tó máa bọ̀ orí wọn kọ̀ sọ pé wọ́n mọ́ ọmọ wọn so gbàtọ́ àwọn ọkùnrin mẹ́ta kan wọ́n wá débẹ̀ wọ́n rí pé wọ́n ti mú ọmọ yẹn wọ́n ti mọ́lé wọ́n ti tìyẹ́ náà mọ́lé àwọn náà tún bí ti wá gbà èèyàn là ń wá ìgbọ̀n kan wọ́n dẹ̀ gba fóònù nọ́mbà ọmọ mi yẹn lọ́wọ́ ọlọ́pàá pé àwọn náà máa lọ tíráàkì nọ́mbà yẹn bó bá ṣe jẹ́ àwọn á fún ẹ lésì ṣùgbọ́n tó wá di Monday tó gbé wa lọ sí pàǹtí yẹn bá ṣe dé pàǹtí bá wọnú ilé tó ti fà wá lé àwọn tó máa ṣe kéèsì yẹn lọ́wọ́ a kàn rí bọ̀bọ̀ tó wá sí ọjọ́ yẹn pẹ̀lú yúnífọ̀mù lọ́rùn lọ́mọ máa sọ pé ẹni tó wá sí ọjọ́ ní wá bá ìyá ọmọ yẹn ìyá Sheriff nìyẹn o tó kọ̀ wá súnmọ́ Sheriff yẹn wá sọ pé ìwọ ọwọ́ ti tó ẹ́ bí ìdísìn gbogbo nǹkan gbà tó wù ó ṣàṣọ lójú wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kéèyàn máa píṣẹ́ èèyàn so ó dẹ̀ kó mbẹ̀ ó lọ tiẹ̀ ìjọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí àwọn yẹn náà ní ká lọ wó wá pé wọ́n máa tíráàkì àwọn nọ́mbà pé ọmọ yẹn ó ti jẹ́wọ́ fáwọn pé ó ti sọ àwọn nọ́mbà ọ̀rẹ́ fún wọn ọkàn wọ́n yà ń ṣe kéèsì yẹn bọ́ṣẹ́ ń ṣe kò tẹ́mi lọ́rùn kọ́ ìjọba wọn fún padà báyé ń lọ tá à ń bọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa sọ wọn gbà nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí kò pé mi kò ọmọ là ń wá yìí ó ti lọ bí a month ó ti lé ní 15 days báyìí a ò rọmọ a ò rí nǹkan kan a ò gbọ́rù ẹ̀ ọmọ tó yí a ti rí owó nínú àkáǹtì ẹ̀ rí wọ́n béèrè pé mo ní ọmọ wà lọ́wọ́ ẹ̀ pé kán gba fóònù ẹ̀ kán tiẹ̀ tú fóònù ẹ̀ wò pé ibi tí ọmọ bá wà ó lè lẹ́nu kan tọ́jọ́ wà lẹ́nu tọ́jọ́ ṣe nǹkan yìí aṣá máa mọ̀ rẹ̀ ìgbà tán máa lọ mú fóònù ọmọ ẹ̀ mi mo ní kán lọ mú fóònù ẹ̀ kán tú fóònù ẹ̀ ìgbà tán máa lọ tú fóònù ọmọ ẹ̀ wò wọ́n rí pé ọmọ yẹn ṣáàtì pẹ̀lú àwọn ọ̀rẹ́ pé mátà yẹn so ibi náà ṣáàtì ń wo fóònù yẹn wọ́n rí ibi tí ọmọ yẹn ti mú ìbọn dání
tó gbé bùn dá nínú fóònù ẹ̀tọ́ nínú píkṣọ̀ tó yà sórí fóònù wọ́n á bèèrè ẹgbẹ̀ báwo ṣe wá sọ pé kọ́ọ̀tì làwọn wọ́n náà ẹ̀yìn mélòó ni wọ́n sọ pé 6 làwọn pé ṣọ́ọ̀ṣì alàgbà yẹn gọ́gọ́gọ́gọ́gọ́ àwọn tí ń ṣe méjì ìbẹ̀rẹ̀ àwọn tí ń pàdé pé lídà àwọn gọ́gọ́ ni alàgbà ẹ̀ ṣàṣùmí ọlọ́pàá yẹn ṣàṣọ pé ìmọ̀ ọ̀rẹ́ wọn máa ṣiṣẹ́ mo sunkún jáde níbẹ̀ ìjọ yẹn ni mo sunkún jáde àdẹ̀gbéra àwálé padà sábẹ́kúta wọ́n tún pè àpéká wá àtúnpadà lọ ọ̀sán ṣe ń ṣe wá kò pè mí rárá ọmọ ni mo wá kò iṣẹ́ ran ẹ̀rọ èèyàn bá sọ̀nà èèyàn máa wà mo ṣàbẹ̀rẹ̀ sí dáàbò kiri owó ọmọ mi ò rí àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí yíwá báyìí ọkọ̀ darí wa kiri àwọn ọmọ kan tí wọ́n lè ṣe but láti Thursday Friday tó kọjá yìí àwọn èèyàn ti ń pè mí lórí fóònù pé wọ́n rí kan tó ń pòsì jáde o ọmọ skul tó wà níbi dé wọn náà ládùúgbò bẹ̀ wọ́n ń pè pé wọ́n ti wá wú òkú kan àwọn ọmọ òkú tó wú lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì o ó yà máa kó máa lọ jẹ́ ọ̀làsì ni o but mo wá di ijọ́ Saturday àwọn rìpọ́sì lóríṣiríṣi lórí WhatsApp lórí Facebook àti lórí wàhálà yìí kan mo ti ta mọ́tò mi kò sí olówó wá dání fi ṣe kéèsì kan ní kọ́kọ́ mo ti ta mọ́tò mi torí kíní mo rọ́mọ́ mi ò rí àwọn olóògbé ara yẹ ọmọ Nàìjíríà kó gbà mí o kó ṣàánú mi o mi ò níṣẹ́ kankan lọ́wọ́ o kó ṣàánú mi ọmọ ti ṣe tó ń skul ó dẹ̀ ṣe kí ló kó skul báyìí kò sí kankan lọ́wọ́ wọn mọ́ ọkọ jẹ́ ọmọ Nàìjíríà kó gbà mí kó ṣàánú mi báyìí omi òrókù ọmọ mi ò ráàyè omi ò fẹ́ gbọ́ ọmọ mi sí o kó ṣàánú mi báyìí ọlọ́pàá ṣe o àmọ́ tó lọ́pàá yé lórí ọmọ mi bàbá yìí yé mi mọ́ o ojoojúmọ́ ló ń pè mí àná báyìí oríṣiríṣi náà wá mi kàn mí lé kí wo ọmọ mi ní tó pòsè oríṣiríṣi kó ṣàánú mi báyìí mi ò rọ mọ́ mi kọ́ ọmọ Nàìjíríà kó gbà mí o ó pè láti gbìyànjú o. ìbátẹ́ gbọ́ pé tẹ́rin ní wọ́n pè lórí fóònù tó pé wọ́n rí wọ́n ti wá wò sẹ́yìn òpó ọlọ́pàá ń gbà náà ni. a pe ọlọ́pàá níjọ́ Sunday mo fi fóònù pásọ àgbọn mo fi pe ọlọ́pàá tó wà ní ṣáàjì kéèsì ẹ wípé àgbọn nǹkan báyìí wọ́n dẹ̀ ní kó sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ìta ló ń sọ nǹkan yẹn fún wa pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé báwo ni àwọn ṣọmọ máa lọ wókù ọmọ tí wọ́n ní mú bàbá ọmọ àbáwọn fámìlì ẹ lọ síbẹ̀ wọ́n ní rárá ká má gbà àgbọ̀ ká má yẹ kankan wọ́n jọ nítorí Ọlọ́run kò yé wa mọ́ náà ni mo ṣe wá síbi nǹkan jọ nǹkan ṣàánú wa báyìí o àwọn èèyàn wa tó ti gbìyànjú lórí wa pọ̀ gan tó ti gbìyànjú lórí wa gbogbo bí a ti jẹ gbèsè tó rẹ̀ kò sówó kankan lọ́wọ́ wa torí mọ́tò tí mò ń lò mo ti ta mo ti yẹ kankan lọ́wọ́ bíríkìlà ni mo ṣe o mo ti ta mọ́tò mi ò rọ́mọ́ mi torí ọmọ mi mo ṣe ta mọ́tò mi pé wọ́n mi ti bá kì í tẹ̀lé rọ́mọ́ mi gbogbo mi mo ṣe dàbò tó àrùn rọ́mọ́ o ti lé oṣù kejì ló ń lọ yìí o látọ̀ ní 16 January òun náà ti jí mi lọ́mọ gbé wa àríkù ara yẹ o tọmọ Nàìjíríà kan ṣàánú mi kan gbà mí báyìí o. àwọn tí wọ́n ń pè yín yẹn tí wọ́n ń pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé àgbègbè ibi tí wọ́n ti. àwọn tó wà níbi skul àdúgbò wọn ni bí wọ́n ṣe gẹ́ẹ̀tì nọ́mbà bóyá gbà tí wọ́n ọmọ mi ti póòsì kí ni ẹ̀ síta pé wọ́n ń wá ọmọ pé ó miss pé wọ́n ẹni tó bá rí kọ́ máa sì pé bàbá àbí yẹ náà ṣe sẹ́ndì àwọn nọ́mbà yẹn sí wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí pè mí lórí yíríṣi gbogbo àwọn tó mọ̀ wá àwọn fámìlì tó mọ̀ wá tó mọ̀ fámìlì wa náà ló bẹ̀rẹ̀ sí pè wá títí kan London kan ló pè wá pé àwọn rí kan báyìí pé ọmọ yóò rọ́bọ̀ mi kọ́ ṣàánú mi báyìí yóò kọ́ ṣàánú mi o yóò rọ́bọ̀ mi o mi ò ní kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráàyè o kọ́mọ Nàìjíríà kan gbà mí o. rí kọ́dùrì. mi ò rí o mi ò ní kọ́ ní ìmọ̀ o mi ò rókun mi ò ráàyè o mi ò ráàyè mi ò rókun ẹ o. ọmọ Nàìjíríà gbogbo ẹni tó bá bá mọ̀ wọ́n ní pàǹtí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣe iṣẹ́ takuntakun yes wọ́n ń ṣiṣẹ́ àwọn nǹkan kan wà tí wọ́n béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ìta àfihàn pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ gbà kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì kò sí iṣẹ́ tí kì í ní kàńdá nínú ìrẹsì ẹ jọ̀ọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IG abẹ̀yìn Inspector General of Police abẹ̀yìn Police PRO ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Múyìwá Adéjọbí abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹni tó sì jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ti pàtí náà
ní ẹ̀ka ibi tí wọ́n ti ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ikú Quadri ẹ jọ̀ọ́ ẹ dákun torí Ọlọ́run àwọn ẹni yìí láwọn fura pé ẹnìkan nínú àwọn ẹbí Quadri náà ṣiṣẹ́ nípa nínú àwọn ẹbí ẹni ọmọ tí wọ́n mú tó transfer owó Quadri lóru ọjọ́ tí wọ́n rí Quadri mọ́ Sheriff ló kọ ọmọ náà wọ́n ní ẹbí Sheriff wà nínú àwọn tí ó jẹ́ ọlọ́pàá ní pàǹtí wọ́n ní dẹ́rù bà wọ́n ẹ dákun wọ́n ní ọ̀rọ̀ àwọn ti di pé ńgbà bá dààmú wọ́n lọ rí ìjókòó àwọn tó ti náwó débi pé bàbá yìí ti ta mọ́tò rẹ̀ wọ́n ti ń ta àwọn nǹkan tí wọ́n ní ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ́yìn ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin aláṣẹ ẹ̀yin tẹ́ wà ń pò àṣẹ ẹ̀yin náà mọ̀ ní fojú sun fún ọmọ a fẹ́ mọ̀ nípa Quadri ṣé lóòótọ́ ni wọ́n wú òkú Quadri ní chọ́ọ̀chì bàbá tó ní chọ́ọ̀chì tó ń darí chọ́ọ̀chì inú àwọn tí Sheriff transfer owó sákàǹtì wọn láti inú owó Quadri ni bàbá yẹn wà náà bàbá yẹn sì ń rìn ìyìn àbí ẹ ti mú òun náà ti wà police station tọ àwọn tí wọ́n ní wọ́n wú òkú ní chọ́ọ̀chì irọ́ ni àbó òótọ́ ẹ dákun tá a bá rí inú ẹni tó ní àrídájú pé wọ́n wó òkú ní chọ́ọ̀chì lóòótọ́ ẹ kàn sí nọ́mbà mi mo fẹ́ fi nọ́mbà ọ̀hún síta 09029268191 o lè má pè mí bá mi sọ̀rọ̀ o lè má fi ojú rẹ hàn mí o kàn lè send ẹ̀ sí mi lórí WhatsApp ètò ọba rí lágbègbè church tí wọ́n wúlò tọ́ ayé ti dáyé ayélujára bó ṣe wulẹ̀ ó burú tó àrẹ tí ó yà fọ́tò kódà kó dóoru wọ́n yà fọ́tò òru ọ̀hún 09029268191 ẹ jọ̀ọ́ ìbá àṣẹmí ìbá àṣẹwọ ní ìdí àyà ní ẹni lódì ìbá àṣẹmí ìbá àṣẹwọ ní ìdí àyà ní ẹni lódì ìyàwó tó sì torí pòun ti lómi lámùtọ́ dẹ̀bìtì sọ́nà odò kọ́rántí pé bí iye kan ẹni bá lodò àmọ́ kan ni gbogbo ọ̀rọ̀ kò kàn wá lọ́sọ Nàìjíríà bí bó ṣe dà yìí àwọn ìlú tá à ń pé wọ́n gòkè àgbà ojúlala kan fi sọ́rí ọ̀rọ̀ tó bá kan nìkan ti kan gbogbo wọn ni wọ́n fi máa ń máwọn ọ̀daràn iná fi máa ń máwọn ọ̀daràn ẹ jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àtúnjọ ṣe ti Quadri yìí o Sheriff ni wọ́n mú tí wọ́n tíráàkì àtolùṣọ́ ilé ìjọsìn ọ̀hún ẹ sì ti rí àwòrán wọn lórí ẹ̀rọ ayélujára káàkiri ẹ dákun àwọn ò ní parọ́ tá a bá rí àníṣọpá àti rí ìtí ọba ṣẹlẹ̀ àníṣọpá ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ni wọ́n sọ pé àwọn ò tiẹ̀ wọ́n kàn pé wọ́n wòkú àwọn òrókù wọn àwọn òráàyè rẹ̀ àwọn ọmọ à ń sì lọ ọlọ́pàá ní òsín tó jọ ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin ọlọ́pàá ẹ wò bàbá àgbàlagbà ní sunkún bíi tó yìí o ìyá rẹ̀ náà ní sunkún yìí o àkọ́bí ọmọ wọn nu o àkọ́rí ọlá wọn nu o igi àkọ́sẹ́ wọn nu o inú wàhálà rẹ bí wà o inú ìdààmú rẹ bí wà o. oúnjẹ olówó ẹjọ ìṣàánú fún wa torí ọlọ́wọ́ ọmọ orílẹ̀-èdè ẹjọ́ inú oṣù kẹrin náà ló ń fẹ́ ṣe graduation ẹjọ ìṣàánú fún wa ẹ gbà wá ẹ má lè kí ẹjẹ wá torí ọlọ́wọ́ ẹni tí ó lé ìyọ̀yà máa ń jẹ lórílẹ̀-èdè yìí o ẹni tí ó lówó tí ó lé ìyọ̀yà ń jẹ o àgbàpọ̀ láti bí oṣù kan bá ti máa méjèèjì ọ̀wọ́ àfi tí ìgbọ́pọ̀pọ̀ ọwọ́ àrọ́mọ aláìyá àrọ́pọ̀ ẹjọ́ ìrọ̀wà lọ́wọ́ ọmọ yóò ní bọ́sọ́nù kò ní bọ́dọ̀ lọ́jọ́ ìjọ ìyẹ́ yìí ẹ̀yìn fẹ́ kó pààrọ̀ ayọ̀ yín ẹjọ́ ìṣàánú fún wa. ó yẹ kí wọ́n máa kí wọn kú oríire ní April tọ́mọ wọn bá lọ sáàfù wọn lẹ́ni tí ò léèyàn ìyá máa ń jẹ́ lórílẹ̀‐èdè yìí o àwa táwa léèyàn tá a kò rí ẹja kóra wa jọ ká máa jẹ́yàn ara wa ẹ jẹ́ káwa náà máa jẹ́yàn ara wa bá a bá lówó tá a lẹ́sìn lẹ́ẹ̀kan tá a ní nǹkan kan tá a nígi lójúde tá a lárabà lẹ́yìn kùlé ẹ jẹ́ káwa náà máa jẹ́yàn ara wa ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ kọ́ọ̀tì ẹ ṣe àì gbogbo ẹ tó bá mọ àwọn ọlọ́pàá tẹ́mọ PRO tẹ́mọ gbọ́ ọlọ́pàá tẹ́mọ ẹnìkan ẹ já máa pè wọ́n kí wọ́n fọwọ́ líle mú Sheriff kó jẹ́wọ́ bí Quadri bá wà kí wọ́n fọwọ́ líle mú olùṣọ́ kí wọ́n jẹ́wọ́ bí tí Quadri bá wà olùṣọ́ àti Sheriff àti àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yìí iwájú chọ́ọ̀chì ní Quadri ló ń wà nígbà àwọn pé tó lóun bọ̀ wọn ò rí Quadri mọ́ fóònù rẹ̀ ọlọ́mọ́ nígbà tí wọ́n tún wá tíráàkì fóònù wọ́n tún tíráàkì fóònù sẹ́ni tó wà nínú chọ́ọ̀chì ọmọ olùṣọ́ ni wọ́n tún tíráàkì fóònù sí ọmọ olùṣọ́ yìí ó tún transfer owó tí wọ́n mú nínú àkáǹtì Quadri sí àpò olùṣọ́ ọjọ́ gátẹ́kọ̀ọ́jọ́ gàtí wọ́n fẹsẹ̀ méjèèjì tìrò eegun àtiró wọlé èèyàn àtiró jáde
ta ni ọmọ pẹ́ ni ó wọlé lẹ́ẹ̀kan lọ́bọ́ sọ́ọ́lẹ̀ lọ́bẹ̀ kúlẹ̀ nú ilé tọwọ́ sọ gidi tí wọ́n padà ń pèlè èèyàn lẹ́yìn tó kú òléegún. Ọmọ Nàìjíríà ẹ jẹ́ àgbàmú o, ẹ jẹ́ àṣiṣẹ́ lórí ẹ o, àbúrò ò ní kàn wá o, ẹ jẹ́ ká rẹ bí ìlẹ́kún, ẹ jẹ́ ká mọ ibi tí Quadri wà lẹ́ẹ̀kan sí. Ọmọ Nàìjíríà níbo ni Quadri wà? Justice for Quadri, justice for Quadri, justice for Quadri. Ẹ ṣeun mo dúpẹ́. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.